ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ̀ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Nínú ọlọ́wọ́n bá mi ni wà láyé mi wá ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè olórúkọ ńlá ọlọ́wọ́n bá mi Àtúndé sí ọlọ́run rèé ó ta tún bẹ̀rẹ̀ sí polongo kò kìkì rẹ o. Ọba tásà sí ayé ò lè ràn ọba téèdì ò lè mú ọba tí ò lè ṣe ṣiṣe ò lè téńté lórí àṣẹ ò lè ṣe ọlọ́run ọba mi alágbára ńlá tó ju gbogbo alágbára ayé lọ o. Ọlọ́run ọba mi tó tó fagbára rẹ̀ gbà yẹn nígbà tí aráyé bá ń fagbára gbà ní nígbàkúgbà gbàgbàgbà ọlọ́run ọba mi tó tó yọ ní lọ́fìn tó tó gbéniga ìdùà lónìí ó mọ̀ ṣé o ọba tó jẹ́ wípé ìrẹsì ayé ò lè dùn lẹ́nu rẹ bàbá tẹ̀ bàbá bá rọṣẹ̀ mú ọlọ́run ọba bàbá torí rẹ̀ gúnyán tá a ṣe ẹ̀fọ́ ṣìkín ara wa là ń tẹ̀ bá la ń gúnyán fún Olódùmarè wo ní méjì tó jẹ tó kọjá ọpẹ́ ńlá tó ń gbédé láàárọ̀ ti tò ní tá a sì mọ̀ pé yóò dùn lẹ́nu létí rẹ̀ Olódùmarè agbé wa pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ ọlọ́run ọba mi yóò jẹ́ ìtẹ́wọ́gbà nítorí wípé bí ò bá sí wọ lẹ́yìn wa ni ìwọ ni gílẹ̀ tó ń bẹ lẹ́yìn ọgbà wa bí ò bá sí wọ Olódùmarè lẹ́yìn wa igi ìbá ti wó àbá ti dẹni àná ìdùà tí ò dá wa ní eku tọmọráyè bá ti lupa nùgbó kánú dá wa láṣọ ní àsìkò wa ìbá ti kọjá kánú dá wa ní bàtà ní ọmọ aráyè bá ti wọ̀ wá gbó èèyàn ló wá dá wa báyìí tó tún wá dá wa síbi ẹ̀bùn wa ti wúlò láyé ọ̀nà àdàtà ní polongo pò kìkì rẹ̀ ó mọ̀ ṣe ẹlẹ́dàá tiwa o tó wù wá báyìí tó sì wá ṣe orísun ìdùnnú ìyá tó fi wá ṣe orísun ìdùnnú bàbá àti àwùjọ ó ṣe àjọṣepọ̀ adákun mẹ́jọ bàjẹ́ bọ́mọ aráyé bá fẹ́ yí sí wa láàrin Olódùmarè mọ́ gbà nítorí bí ènìyàn bá ṣe bí ènìyàn àwa ní ìgbàgbọ́ pé ó mọ̀ ṣe bí Ọlọ́run ó ṣe alátìlẹyìn àgbáláyé títì wá lẹ́yìn dìtùngbà ó ṣe ẹlẹ́dàá tiwa o ẹ wo èyí la fi ń kí gbogbo aláàárọ̀ ti tò ní kó ojúmọ́ ní gbogbo tẹ̀sí láǹfààní àti mọ̀ gbọ́ wa o èso ń ba ẹlẹ́bẹ̀ẹ́ ó di bùkátà fágbẹ́ òkú kan tàjùbọ̀ ó di bùkátà fún ní àgbàdo tó àdàbọ̀ ló bá di bùkátà fẹ́lẹ́kọ èmi délé ayé ó di bùkátà Ọlọ́run ọlá kì í tán Adégòkè yín rèé ẹyẹ mi ò fapá kan fún according to kádàrá ọlá ẹ̀mí mi àkànní ń bẹ níbí. akójúmọ́ àtúkò akó àfojúbà ẹni ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ tuntun lágbára Ọlọ́run bá Èdùmàrè láti bẹ̀rẹ̀ ní láyọ̀ àtàlàfíà ẹ̀rín láfi bẹ̀rẹ̀ àní fi ẹkún parí ẹ̀. àmì ò lágbára Ọlọ́run. bákan náà àìkúgbọ̀n yìí ló fẹ́ yìí àti ọ̀sán àtàárọ̀ àti ògbàtà fún dúrótò àjọṣepọ̀ òkú níbàjẹ́ láṣẹ Èdùmàrè ẹ káàbọ̀ sábàlá àkọ́kọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti kọ́ni tún gbọ́ 100.9 FM Ọláyẹmí Àkànní lóníròyìn. ìròyìn náà kàlà wá. ìròyìn náà ẹ wo àwọn méjèèjì lóníròyìn yìí jáde. adúpẹ́ tó according to kádàrá ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn látúkọ́ débi bàbá yìí látẹnu àwọn ìwé ìròyìn wa wò lójoojúmọ́ ó tún ti dé náà nù ní lórúkọ lẹ́wọ̀n dọ́gbò Ọláyẹmí Àkànní o bùkátà Ọlọ́run mú àwọn àkọlé lọ́lọ́kan òjọ̀kan jẹjẹ́ mọ̀ pé gbàgbàgbà ló ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní o wípé látàrí pé orílẹ̀-èdè Amẹ́ríkà ti rí ọ̀pọ̀lọpọ̀ àléébù tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nípa bí àwọn ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń pani nípa ìpakúpa èyí ló fà á tí wọ́n fi palẹ̀ lé ọ̀rọ̀ kíkó nǹkan ogun wọ̀lú lásìkò ìpè tó orílẹ̀-èdè Nàìjíríà tá a bá ṣí yín rẹ̀ ara yín náà lẹ́ ń ṣe ní ṣùtá ẹ kì í rò ó wò ẹ kì í ronú jinlẹ̀ ẹ tó ṣera yín níbi why you doing that to yourself. bùkátà Ọlọ́run o nínú àtẹ̀síta àkórí ìròyìn tí mò ń wò yẹn nínú ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní ẹni tó jẹ́ gíwá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àná ọ̀gá àgbà fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá ó ti sọ di mímọ̀ o ó ní ẹ wo àwọn obìnrin tó jẹ́ pé ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀yẹn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ abiyamọ yìí ẹ wo gbogbo ọ̀rọ̀ tó fòkìrì fẹ́rẹ̀ lórí afọ́nrán káàkiri pé kó fi bárẹ́kì sílẹ̀ onírọ̀ o ó ní ó lè dúró ní bárẹ́kì ẹ fílẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ máa gbé bẹ́ẹ̀. tó nínú ìwé ìlú mọ̀ tó wà láàárọ̀ tòní Ọláyẹmí Àkànní o bùkátà Ọlọ́run o ìjọba ìdí mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti polongo àfikún owó iná mọ̀nàmọ́ná ní oṣù wọ́n ní oṣù kejìlá ọdún yìí látàrí èyí ó bẹ̀rẹ̀ sí pín mítà lọ́fẹ̀ẹ́ nítorí pé wọ́n fẹ́ fi kún owó náà ìyẹn wo mọ̀nàmọ́ná o. kábíyèsí Ọlọ́run bùkátà Ọlọ́run o ẹgbẹ́ búburú ó bá ń bá wà rere Germany arábìnrin kan máa re yéé wọ́n ti jù sí gálá lọ wò wá o fún ọdún márùndínlógún gbáko lọ́fi jù sẹ́wọ̀n kábíyèsí Ọlọ́run kí ló dé látàrí pé ó gbé egbòogi olóró níbo ní ìpínlẹ̀ Ẹdó. ó mà lágbára o kọ́lọ́n kó ṣàánú wa ni o
tó ìfẹ̀hónúhàn kan mọ̀ rẹ́ ò tán ni wáyé ní ìpínlẹ̀ Èkó látàrí bí àwọn àjọ ọlọ́pàá ṣe ti àwọn adarí ọjà pẹ̀lú oníṣòwò ìrẹsì kan mọ́lé kí ló fà á bó oníṣu ṣe kú bó lọ́bẹ̀ ṣe bẹ́ ẹ mọ̀ yí kúrò ní tùǹgbà o. bùkátà ọlọ́run o nínú àtẹ̀síta àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ìpínlẹ̀ Èkó wọ́n ti ṣe àtẹ̀jáde rẹ̀ wípé ẹ wo ojú ọ̀nà akọ́wọ́jọ Ẹgbẹ́dá àwọn ṣetán láti tì í fún ọjọ́ méjì fún kínísẹ́ láti fi ṣe ètò yẹn kòtò ìdáminú geere látàrí bí omi ṣe dà wọn olùgbé agbègbè ọ̀hún láàmú. ọlọ́ọ̀mí àkànní o fàdáfàlò ó tán fẹ́ pọ̀ lọ́jọ́ adọ́pẹ́ lóró ìrètí ẹ̀múdòbú lọ́jọ́ tá àjẹkọ́ pẹ̀kẹ́tẹ̀ ó dàgbà ó mọ̀ ṣe o jẹ́jẹ́ mọ̀ pé ní ìpínlẹ̀ Ògùn àwọn ènìyàn 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ló pàdánù ẹ̀mí àwọn látàrí ọ̀rọ̀ ìforígbárí ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn ló ti wáyé lágbègbè wo ẹ̀ mọ́ yìí kò ní tùǹgbà o. bùkátà ọlọ́run nínú àtẹ̀síta àyẹ̀kọ́ ríròyìn tí mo tún fojú gan ní lówùúrọ̀ tó ní àwọn oníbàárà tó ń ṣàmúlò ìyẹn iná ìjọba wọn ti ké gbàjáre ìyẹn ní ìpínlẹ̀ Èdó iná tí a lò là ń sanwó rẹ̀ kódà níná ògiri oṣù ìjọ́jú pin wọ́n ti ké gbàjáre síta kí ló dọ́rí gbogbo ẹ̀ lákàtí ti gbọ̀yìn ìwé ìròyìn ti gbé jáde lówùúrọ̀ tó àfikún mọ̀ tún rẹ̀ ó mọ̀ lágbára o pé bó ló ṣe lọ wọ́n ní pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká gbélẹ̀ kẹ́sí di ọmọ ẹrù míì láéláé gbẹ́gbẹ́ ní bá jó orin bí ẹ̀sìn mọ́ yá tọkùn Yorùbá ẹ̀kú là káyé o jẹ́jẹ́ mọ̀ pé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti fi tìfẹ́ tinú ti dùnúdùnú bu ọwọ́ lù ú fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan láti jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ní ẹ̀ka ètò tó ní ṣe pẹ̀lú àròjinlẹ̀ àrògún ohun ìdúrówòye philosophy department nu nílé ìwé o kí lorúkọ olúwa rẹ̀ ẹ wò ó ẹbí ọ̀kan pàtàkì láwùjọ pèdèpèdè ni mò ń bọ̀. bùkátà ọlọ́run o nínú àtẹ̀síta àìròyìn tí mo ti fojú gan ní lówùúrọ̀ tòní yé bó dé yìí bó dọ̀hún òun ló máa bá gbàgàdà kí ni àní ìyẹn ìwé àtẹ̀síta gbàgàdà wípé ẹni tó gbà kọjá gómìnà nípínlẹ̀ Ògùn mo sọ nípa ìbíkúnlẹ̀ Amósù wípé bàbá fẹ́ díje dupò ààrẹ ní ọdún 2023 gbàgàdà lọ́lọ́lẹ̀ pósítà wọn káàkiri o ní gbogbo Abẹ́òkúta àtẹ̀síta ìròyìn tó jáde lówùúrọ̀ tòní kódà Punch lóru jáde gbàgàdà. tó nínú wẹrẹ ló tó wà láàárọ̀ tìǹbù Ọláìmí Àkànní o ibi tí wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn ènìyàn mọ̀rẹ́wò tí wọ́n ń nà ká àbùkù sí ilé ìfowópamọ́ ẹja lónìbóde nílọ̀dún orílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ Central Bank of Nigeria ìpè ilẹ̀ lè dáhùn ẹ̀ lórí àwọn ìpinnu yín àti òté òun ìlànà tẹ́ gbé kalẹ̀ ó fa sábàbí ọ̀hán gógó ẹ wá wọ̀rọ̀ kọ́ fi ṣàdá o. bùkátà lọ́rùn ànebi òní wọnú sẹ́ kọ́rọ̀ bí o tún wọ̀ ọ́ yé lóòótọ́ o lọ́rọ̀ ìbò tó ní an angry man is an angry man àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì rẹ̀ o tí wọ́n jẹ́ orúkọ yẹn ní Akwa Ibom ọmọ àti di gbogbo ojú ọ̀nà àdìsẹ́ ìpòlú jáde fẹ̀hónú wọn látàrí pé kí ni sẹ́ owó àjẹlẹ̀ òṣìṣẹ́ fẹ̀yìntì owó àjẹmọ́nú àwọn bí ìjọba ṣe kọ̀ tí wọ́n san ọtí jáde fẹ̀hónú kódà oní tó ń loko olè loko lódò tó lọ ti di gbogbo ojú ọ̀nà ọ̀hún látàrí pé ìjọba kọ̀ wọ́n sanwó àjẹlẹ̀ àwọn. ǹjẹ́ mọ̀ pé látàrí akèrègbè alágolo tó tún gbẹ̀mù ìyẹn tó jẹ́ ti gáàsì akèrègbè alágolo gáàsì tó tún gbẹ̀mù ní agbègbè Mùṣín wọ́n jẹ́ kó di mímọ̀ pé èèyàn 5 ló pàdánù ẹ̀mí wọn èèyàn 10 farapa yánnayànna ó mọ̀mọ́ lágbára lágbègbè Mùṣín. bùkátà ọlọ́run nínú àtẹ̀síta ìròyìn tó tún gbòde lówùúrọ̀ tó ní NYSC àjọ NYSC wọ́n sọ di mímọ̀ wọ́n ní ẹ̀wò ìròyìn kan tó ń fún fẹ̀rẹ̀ kí lórí ẹ̀rọ ayélujára wọ́n ní ẹ̀wò àwọn ọmọ pẹ̀ o ẹ̀yin aráàlú ẹ̀gbọ́ lágbọ̀ 14 kí ló sọ gbogbo ẹ̀ lákàtí ti gbọ̀ yín FCC àwàlá ní. tó wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn Biggie Boys Biggie Brother tí wọ́n jẹ́ yahoo bíi 6 kan ẹ wò ó àwọn tí wọ́n kóra wọn jọ wọ́n ní pé wọ́n rán wọn lọ sí ọgbà àtọmọkọ́ fún oṣù 6 péré látàrí pé wọ́n kó ayédèrú ìwé ẹ̀rí kiri láti fi lu àwọn ènìyàn ní jìbìtì oṣù 6 lọ wò wá ná fún wọn. bùkátà ọlọ́run o
falo. yàní nà tẹ̀ síta sẹ́ ìròyìn tí mo tún fojú gan ní lówùúrọ̀ tó ní. nígbà tó ti sọ di mímọ̀ nìyẹn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mo sọ nípa Gbóyèga Oyètọ́lá bàbá o ẹ pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ tá ń sọ bẹ́ẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ poli ni wọ́n sọ di mímọ̀ nígbà tó lọ ṣẹlẹ̀ ń bẹ̀rù sí bàbá ní àgbàlá wọn. àjọ ìṣọ̀kan àgbáńlá yìí tá a mọ̀ sí United Nations orílẹ̀-èdè Amẹ́ríkà tá a mọ̀ sí United States of America pẹ̀lú àwọn àgbààgbà adájọ́ tá a mọ̀ sí Senior Advocate of Nigeria wọ́n jẹ́ kó dimọ̀ fún ìjọba ìpè ẹ̀wò sẹ́ẹ̀rí nípa ti ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó ẹ ní àpò owó fún àwọn tí wọ́n fara káṣá tẹ́fẹ́ dùn nínú ẹgbẹ́ gbèsè tó dá lórí wọn. bùkátà lọ́rùn ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ di mímọ́ o wọ́n ní gbogbo yín pátápátá àwọn ń fọkàn bá yín lọ́sẹ̀ gbogbo ẹ̀ làwọn ń rí o gbogbo ìgbésẹ̀ ọ̀rọ̀ tó ní kálukú ń sọ àní lórí àbájáde àwọn ìgbìmọ̀ tó jẹ́ pé àní wọ́n lọ ṣe ìwádìí finifini lórí ìfẹ̀hónúhàn ko ìyẹn ọlọ́pàá dìgbòlújà SARS yẹn ìṣìwàwù lè jẹ́ pé wọ́n bù sáwọn ará ìlú àbájáde iṣẹ́ wọn iṣẹ́ ìwádìí wọn tó jẹ́ pé wọ́n fi léde lọ́jọ́ ajé tó kọjá gbogbo ẹ̀rọ gbogbo tí èèyàn aráàlú gbogbo ẹ̀rọ gbà yín tẹ̀ fi ń léde gbogbo ẹ̀ làwọn rí o àwọn sì ń ṣe àkọọ́lẹ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan. èjèèjì tó nínú ìwé ìròyìn ló tún wà láàárọ̀ tìtò níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé àmọ́lẹ́gbìmọ̀ aṣòfin àgbà àmọ́lẹ́gbìmọ̀ aṣojú ṣòfin lákàtà tiwọn wò wọ́n gbéná wojú ara wọn pẹ̀lú àwọn gómìnà lórí kíni lórí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́lé ìpè tó ǹjẹ́ ká máa di ìbò kára àwọn aráàlú ó dá sí i ká tó mọ ẹni tí ó díje dupò ni àbí ká kàn mọ́ fa ọmọ oyè sílẹ̀ pé direct primary là ń fẹ́ ni àbí indirect primary wọ́n ń gbéná wojú ara wọn lọ́wọ́. bùkátà ọlọ́run o fàdáfàlò odò agbọ́n tí o gbẹ àbù díẹ̀ ni jádókè lọ́hùn nígbà tá a bá padà dé amàmúlòyìn lọ́kọ̀ọ̀kan. èjèèjì. àgbáyé o. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ohun tẹ̀síwájú láti kàn ní tùǹgbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa tó ọ̀làmí ẹ̀kànnì o àti kàn lùdò rí àgbọ̀dọ̀ polongo òtútù mọ́ o báyìí tábà ti débi iṣẹ́. ká ti ṣiṣẹ́ ti ṣiṣẹ́ ní àti débi ẹ̀yìn kábẹ̀sí ń kọ́ ni láì ṣọlẹ̀ tó jẹ́mi bẹ̀rẹ̀ ìrìn àjò láti inú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ ti tù ní o jẹ́jẹ́ mọ̀ pé látàrí pé orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Nàìjíríà ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú ní o látàrí ìdàgbàdénú tó dé bá orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n sì ń fi òye pẹ̀lú àrògún tí wọ́n fi ń wo orílẹ̀-èdè Nàìjíríà lọ́pọ̀ ìgbà ó dàbí ẹni kí wọ́n fẹ́ mọ̀ sún sẹ́yìn láwọn apá ibìkan o ǹjẹ́ kí ló fa sábà bí ọ̀rọ̀ yìí gangan tó fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n wòye wípé orílẹ̀-èdè Nàìjíríà níbi tá a dàgbà dé ó yẹ ká ti kú lárògbó ká ti kú lọ́mọ àgbékọ́rùn rẹ̀ ní oko ká ti lè dánú rò ká ti dàgbà ká yọra wa lọ́fìn ká bára ẹni sọ̀rọ̀ ká sì gbọ́ ká lófin ká ní ìlànà tó dáa tá a lè fi tòlú pẹ̀lú àwọn àgbékalẹ̀ tó jẹ́ wípé yóò mọ̀ ṣe wá láǹfààní lọ́lọ́kan òjọ̀kan tí ò ní mọ̀ ṣe ra wa ní ṣùtámọ́ kí ló dé tó fi jẹ́ wípé gbogbo ìgbà tó yẹ pé abágbọ̀njú àti yọra wa lọ́fìn làwọn kan tún mọ̀ já wa sínú ibú o gbogbo ọ̀rọ̀ yìí pátápátá lórílẹ̀‐èdè Amẹ́ríkà rò papọ̀ tí wọ́n sì ń wò pé orílẹ̀‐èdè Nàìjíríà Elédùmarè ló lè jẹ́ ká gbọ́n ká tètè jàjàbọ́ bí kì bá ṣe ìfẹ́ inú ara ẹni àti àìnífẹ̀ẹ́ ọmọlàkejì dénú kí ló dé tá a fi ń ṣura wa tá a fi ń dẹ tàkúté láabi sílẹ̀ fúnra wa kí ló dé tá a fi ń para wa nípa ìpaná fọṣu kí ló dé tá a fi ń gbẹ́ kòtò jì tá a fi ń rẹ́ra wa sínú ibú wípé gbogbo àwọn ìwà yìí ó tàbùkù orílẹ̀-èdè Nàìjíríà àbàwọ́n wa bẹ́ dẹ̀mùdẹ́mù àbàwọ́n ohun àléébù tí orílẹ̀-èdè Amẹ́ríkà wa kẹ́fín lára orílẹ̀-èdè Nàìjíríà yìí wá jẹ́ kán gbàgbọ́n dòsọ̀ kí wọ́n wò wípé àwọn pípọ̀ yìí sì kéré gan o wọ́n wòye wípé nígbà tí ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè àná lórílẹ̀-èdè Amẹ́ríkà mú sọ̀rọ̀ nípa Donald Trump lórí ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ ra àwọn nǹkan ìjà ológun àti àwọn nǹkan tá a lè fi dáàbò bo ẹ̀mí àti dúkìá ara wa lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbàlélẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé ẹni tí ó jẹ́ ààrẹ ọ̀hún nígbà yé Donald Trump tó gbé ẹsẹ̀ kúrò pé tó ẹ yọ̀ǹda orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ra gbogbo tí wọ́n bá fẹ́ ra ẹ pèsè rẹ̀ fún wọn ẹ fi ránṣẹ́ sílùú wọn kó dọ̀n láyọ̀ kí wọ́n sì mọ́ fi dáàbò bo ara wọn láti lè gbógun ti àwọn agbésùnmọ̀mí nígbà náà wọ́n
ní ṣùgbọ́n wá ṣe ní láàánú ṣe ní kàyéfì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìn ìjà olóró ọ̀hún gbogbo àwọn nǹkan tá a lè fi dáàbòbò ẹ̀mí àti dúkìá ara wa lórílẹ̀‐èdè yìí ìṣẹ̀lẹ̀ àfi gbógun tira wa o orílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ nínú ọ̀rọ̀ wọn ni wọ́n wò wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dàbí ẹni pa agbára àgbọ̀kàn bójúlé lórílẹ̀‐èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn ọmọ ológun nípa ìhà tí wọ́n kọ sí àwọn aráàlú ó ti pọ̀ lápọ̀jù pé ó burú jáì bí wọ́n ṣe kọjú sí àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe wọ́n ní ṣùtá tí wọ́n sì ń ka ẹ̀sùn tí ò tọ́ sáwọn àgbà lẹ́sẹ̀ wọ́n wòye wípé làásìgbò ti ó ṣẹlẹ̀ lásìkò tó ṣẹlẹ̀ ní ogúnjọ́ ìyẹn oṣù kẹwàá ọdún 2020 nípa bí àwọn ẹ̀ṣọ́ àwọn tí wọ́n kẹ́fín tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn tí wọ́n parapọ̀ mọ́ ológun tí wọ́n lọ kọjú sí àwọn ọ̀dọ́ tí wọ́n sì ṣe wọ́n ṣìbáṣìbò tí wọ́n já okùn ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ lábàdì wọ́n wòye wípé kánà dàgbàdénú ní rójúlówó ọmọ ológun kan kó hurú rẹ̀ níwà pẹ̀lú gbogbo ìdánimọ̀ tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà làwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló mú àsíá orílẹ̀-èdè dání tí ojúlówó ọmọ ológun kan gbọ́dọ̀ dánrú rẹ̀ kó gbọ́dọ̀ dárúṣọrú rẹ̀ ṣòro kó fa dọ̀dọ̀ mọ́ láti kọjú sí ẹni tó mú àṣà orílẹ̀-èdè dání wípé àìdàgbàdénú ni àbí àní ìmọ̀ ìkọ̀kọ̀ àti gbangba àìlẹ́kọ̀ọ́ tó gbòòrò tó yè kóró tó ní kí ló dé tó fi wá jẹ́ pé gbogbo tí àwọn ilẹ̀ òkèèrè tí wọ́n ń tà fún yín gẹ́gẹ́ bí ohun ìṣúra láti fi dáàbò bo ẹ̀mí àti dúkìá ara yín lẹ fi ń dojú kọ bẹ́ẹ̀ náà àwọn ẹ̀ṣọ́ aláàbò míì tó kù ìwà ségesège pálapàla rán dandan wórówóró tó jẹ́ wípé kò yẹ ká máa bá lójúlówó ẹni tó lọ́pọlọ tó lè máa ṣe ààbò lórí ìlú rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìrújú tí wọ́n gbà kí ló wá dé tó jẹ́ pé àwọn wọ̀nràn yìí la fi ń ṣayọ̀yọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo àwọn ọ̀rọ̀ yìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà rò papọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ yìí o látàrí gbogbo àwọn wàrán dandan tí wọ́n ń bá lórí wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà wípé gbogbo àwọn tí ó dàbẹ́ ni pé wọ́n ń béèrè fún láti máa fi dáàbò ara wọn tí ì ṣe àwọn nǹkan ìṣúra bíi àwọn irinṣẹ́ ìjà láti fi gbógun ti àwọn agbésùnmọ̀mí wọ́n ní èwo lọ́wọ́ yìí ẹ má fi ránṣẹ́ sórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ o nítorí pé ara wọn náà wọ́n mọ̀ fi ṣe níbi ara wọn náà wọ́n mọ̀ fi ṣe ń ṣùtá ara wọn náà wọ́n mọ̀ fi gbógun ti ẹ wo inú ìwé ìròyìn The Punch ìròyìn yìí wà o Amẹ́ríkà tutọ́ sókè wọ́n fojú gbà á ọ̀rọ̀ yìí ṣe ní kàyéfì tó lédùn àkójẹ àgbọ̀ o. ẹ̀yin Olúwa lógo ìjọ Holy Ghost Fire Apostolic Land of Mercy fọdún mẹ́tàdínlọ́gbọ̀n. ìwọ ló ní wá mo gbọ́ pé rẹ́ mo sì wá ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ bàbá gbogbo mi lọ. ìwọ ló ní wá mo dé o mo gbọ́ pé rẹ́ mo sì wá arúgbó ọjọ́ ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ bàbá gbogbo mi lọ. ìwọ ló ní wá mo gbọ́ ìpè rẹ o mo sì wá o ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ bàbá wá tún ayé mi ṣe. ìwọ ló ní wá Olúwa mo sáàdì ọ́ mo sì wá ayérayé nínú ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ bàbá gbogbo mi yọ. Ọlọ́run mi yọ sí mi wẹ́rẹ́. Bàbá o, Ọlọ́run mi yọ sí mi wẹ́rẹ́. Ọlọ́run mi yọ sí mi wẹ́rẹ́. Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ́rẹ́. Níbi táyé rò pé kò sọ̀nà yọ sí mi wẹ́rẹ́. Ọlọ́run mi yọ sí mi wẹ́rẹ́. Bàbá. Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ́rẹ́. Bàbá o. ìjìnlẹ̀ níwèé ìròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láti kọ́ ní túngbà 100.9 FM FCC ní tiwa nínú àtẹ̀síta ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní ìbẹ̀lẹ̀ mìíràn tí máa bẹ̀rẹ̀ àjò mi jáde ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 àní ẹ̀yẹn ìwé àtẹ̀síta fún ìpolongo àní gẹ́gẹ́ bí òǹdíje dupò gẹ́gẹ́ bí tẹ́ pé ó ṣe tó ní lẹ́kàn láti jáde dupò ààrẹ fún ètò ìdìbò gbogbo ọdún 2023 ẹni gbàgbọ́n jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn sínátọ̀ Ìbíkúnlé Amósù àní láàánú òde yìí ló jẹ́ wípé ìlú Abẹ́òkúta lọ́ríkì náà ló tayọ ṣọ̀ bí àlè láwọ̀ sọ́mọ̀ bí oṣù máa lè jẹ́ kí lélẹ́yìí ó jẹ́ ìwé ìfihàn ìpèsè àní òun náà ṣetán láti jáde dupò ààrẹ ní ọdún 2023 yẹn nínú ìdìbò gbogbogbò ní ìlú Abẹ́òkúta ti ṣèlú ìpínlẹ̀ Ògùn níbẹ̀ ni wọ́n ti kẹ́fẹ́ ìyẹn àwòrán pẹ̀lú ìyẹn ìwé tó ṣe ìpolongo wípé bàbá ṣetán o láti jáde ṣèpolongo jẹ́ gbogbogbò ọdún 2023 láti jáde gẹ́gẹ́ bí ọmọ oyè yẹn ní
ìyẹn gẹ́gẹ́ bí ààrẹ ọdún 2023 Amosun lẹ́yìn tó jẹ́ pé ó ń ṣojú fún àní gbogbo ìpínlẹ̀ Ògùn yẹn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá pẹ̀lú tó jẹ́ ọ̀kan náà àwọn àgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìròyìn fi léde lówùrọ̀ tó ní pé wọ́n máa rí gbọ̀gàdàgbọ̀gàdà nílùú Abẹ́òkúta lánàá yìí pé bàbá ti ṣe àtẹ̀síta ìwé ìpolongo wípé sẹ́ẹ̀ òun náà yóò jẹ́ jáde ní ilé èròǹgbà láti jáde dupò ààrẹ nínú ètò ìdìbò gbogbo ọdún 2023 Amosun nínú àtẹ̀síta ìyẹn ìwé ọ̀hún káwọn oníròyìn tó fojú kẹ́fín wọ́n ṣàlàyé ibi tí wọ́n fi kọ́ sí ìyẹn ní orí afárá kan tó wà tòsí ilé epo tó ṣe pẹ̀lú ti orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ ló ti fi hàn wípé àṣẹ ìrúgbọ́n bàbá rí lọ́ba fẹ́ jáde dupò ààrẹ nínú ètò ìdìbò gbogbo ọdún 2023 kódà bàbá inú ìwé àtẹ̀síta ọ̀hún fún ìṣèpolongo gẹ́gẹ́ bí ìjáde dupò ààrẹ ọdún 2023 wọ́n ní ìmúra mẹ́ta ni bàbá mú o tó fi hàn gẹ́gẹ́ bí wípésẹ̀ àná kan ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ẹ báwo ni ìmúra òṣèlú lọ ìmúra ẹ̀yà Yorùbá ẹ̀yà Ìgbò ẹ̀yà Haúsá ni bàbá kó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo bìí pẹ̀lú àmì kan tó fọ ìpínsẹ̀ àní òun ṣe tọ́sẹ̀ láti jáde dupò gẹ́gẹ́ bí àtẹ̀síta rẹ̀ kódà wọ́n ṣàfihàn pé náírà àwọn táwọn rò wípé ó wà lẹ́yìn ìwé àti àwọn tí wọ́n ta síta òun ni ọba àgbòrò tó ṣe pé àwọn kẹ́fín nínú ìyẹn ìwé iná àtẹ̀síta ìyẹn ìtọ́tẹ̀síta láti fi ṣe ìpolongo gẹ́gẹ́ bí òdíje dupò ààrẹ ọdún 2023 táwọn sọ nípa sínítọ́ Ìbùkúnlé Amosun ìròyìn pọ̀ fún ẹ̀ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ pò láwọn kan tó kó ti gbé ìjà rárá kó jọ kán láti fi jẹ́ káwọn aráàlú mọ̀ pé lóòótọ́ ni bàbá ní kínní lọ́kàn àti láti fi hàn pé lóòótọ́ òun lè tajú pẹ̀lú tukọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹlẹ́bàá pàdé o ẹ̀yẹ kò gbọ́n ní ìwé ìròyìn ìbọn ṣùgbọ́n lówùrọ̀ tòní àtẹ̀síta rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ibẹ̀ lẹ́tí máa bá pàdé. ọlẹ́mẹ̀ẹ́kan ni ó padà pẹ̀lú alágbẹ̀dẹ tó ń lóni lójú kan náà pẹ̀lú abẹ́ni ní ìwé ìròyìn The Punch náà ni mo ti mú ròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láàárọ̀ ti tòní. àwọn àgbàdo gbàgbọ́n sọ tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ yìí pé ẹ wò ó ọmọ ẹni ò ní gọ̀gọ̀gọ̀ títí kán máa nà kó má lè gbọ́gbọ́n pé ẹ dákun ẹ má nà mí mọ́. ǹjẹ́ kí ló fa sábàbí àṣàmọ̀ láti fi ṣègbè lẹ́yìn ìròyìn tí mo fẹ́ fètè báyìí gangan ẹ wo agbègbè Èbúté Mẹ́ta ni mo máa ń lọ o tá a bá ní gbàgbé ẹ wo tá a bá wò ó sọ́tún wọn sí ilé bárẹ́kì ọlọ́pàá kan bẹ̀m̀bẹ̀ tá a mọ̀ sí police station ìyẹn tí wọ́n pè ní Denton police station ǹjẹ́ kí ni tó fa sábàbí kí ló dá àwọn àtàwọn ará ọjà pọ̀ lágbègbè yìí o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé ìfẹ̀hónú kan wáyé ní ìpínlẹ̀ Èkó látàrí bí àwọn àjọ ọlọ́pàá bí wọ́n ṣe ti àwọn adarí ọjà olówó ìrẹsì mọ́lé pẹ̀lú oníṣòwò pàtàkì kan ǹjẹ́ kí ló ń tó fa sábàbí rẹ̀ bí àwọn ènìyàn ní bárẹ́kì ọlọ́pàá yìí àwọn ọlọ́pàá ní àti bárẹ́kì ọlọ́pàá yìí ní àgọ́ ọlọ́pàá tó jẹ́ Denton police station yìí ní Èbúté Mẹ́ta bí wọ́n ṣe gbéra tí wọ́n di gbádàgbọ̀n tí wọ́n kà àdédé kóra wọn bàbá ìṣù àwọ̀ inú ọjà lọ tí wọ́n lọ bẹ̀rẹ̀ sí yọ àwọn ní okòwò rẹsì lẹ́nu látàrí pé wọ́n fẹ́ máa kó ọjà kúrò nínú ṣọ́ọ̀bù ẹnìkan èyí ló wá fà á tí wọ́n fi wò ó wípé kí ló wá dé ṣé àwọn wà gọ̀gọ̀gọ̀ débi pé káwọn máa lè sọ pé ẹ mọ́ nà wọ́n mọ́ ni o èwo ló kan ti ọlọ́pàá láti máa sọ pé àwọn fẹ́ àrẹ́sì àpò rẹsì nínú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ìwà adigunjalè lẹ́wà ni àbí ìwà olófin èwo ló kan ti yín láì ṣe wípé bóyá nìkan sọ pé bóyá wọ́n jọjà gbé ẹ kàn ṣàdédé bọ́ sínú ọjà yìí náà fẹ́ fara yín wé àjọ custom ẹ mọ̀ kí í ṣe àjọ custom ẹ mọ̀ gbàgbé wípé àwọn tó ń bẹ lọ́jà náà bọ́pọ̀lọpọ̀ tí ẹ kàwé wọn ka ọpọlọ wọn sì ka ọgbọ́n orí wọn o wọ́n mọ ohun tó tọ́ láti tí ò tọ́ lábẹ́ òfin kí ló dé gba ẹ̀ṣọ́ iṣẹ́ kọ́sítọ́ọ̀mù ni ẹ mọ̀ gbàṣẹ wọn ṣe ẹ bọ́ sẹ́rù nà kẹ́ mọ́ lórí ṣiṣẹ́ tí ẹ padà sí bárẹ́kì àfàyè gbà yín lọ́jà yìí kí ló dé tó fi jẹ́ wípé abẹ́ lu ọwọ́ agbára àti tagbára ti bọ́n ti ń bẹ lọ́wọ́ yín gbogbo ẹ̀ lẹ́fẹ́ lò yìí lórí àwọn èèyàn lọ́jà ǹjẹ́ àpò rẹ̀ sì tẹ́ fẹ́ wá kó ó jọ ọmọ ènìyàn tó lọ dáràn bí kí ló dé tẹ́ fẹ́ wọnú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù máa kó ọjà lọ èyí ni àwọn ará ọjà dìde sí lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ń sọ pé eléyìí mọ̀ tó wá ga lórílẹ̀‐èdè yìí náà ìwé àbádòfin tá a ní ẹ lọ rèé mú wákàjọ ká ibi tó ti wá kan àjọ ọlọ́pàá láti máa wọnú ṣọ́ọ̀bù tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àpò rẹsì sí tí wọ́n náà fẹ́ máa kó lọ ìrẹsì ló ṣe wọ́n tí wọ́n fi fẹ́ kó kú ńbẹ́ eléyìí mọ̀ ga o wọn ni èyí àjọ kọ́sítọ́ọ̀mù làwọn mọ̀ tó tiẹ̀ lè dánrù rẹ̀ wò àti pé tí wọ́n bá ti kú lẹ́nu bodè kí ló tún kàn wọ́n lọ́jà náà láàrin ọjà láì ṣàdégunjalè tó wọṣọ ológun ẹ wo ẹ mọ̀ ń jẹ́ àtànra wa jọ oríṣiríṣi nǹkan mọ̀ ń ṣẹlẹ̀ o wọ́n ní bí ò bá sí àjọ custom àwọn àjọ tó tún lẹ́tọ̀ọ́ láti wá bá àwọn lọ́jà yìí pẹ̀lú ìgboyà àwọn náà ni àjọ tá a mọ̀ sí Standard Organization of Nigeria ìyẹn àwọn àjọ tó ń rí sí ojúlówó ohun tí ẹnu ń jẹ tí ẹnu mu ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn àwọn àjọ tó ń rí sí ojúlówó ohun tí a gbọ́dọ̀ máa ń lò tá a gbọ́dọ̀ máa ń tà tá a gbọ́dọ̀ máa pèsè síta fúnra wa Standard Organization of Nigeria wọ́n ní lẹ́yìn àwọn àjọ méjèèjì yìí
èwo lọ́kàn tó ọlọ́pàá ìwé ń tẹ pé láàrin ọjà yẹn sọ pé àpò rẹ̀ sì ló ṣẹ̀yìn lọ ní ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù láago mélòó àfọ́rá lẹ fẹ́ mú mọ́ iṣẹ́ yìí o ṣé sálárì yín ò gbé yín ni àbí ò pé yín gan kí ló dé ṣé wọn sanwó oṣù tó kọjá fún yín ni ẹ fẹ́ gbọ̀nà ìbùrú wá sálárì ẹ wo ọ̀rọ̀ yìí di ṣu atayanyan o nígbà tí àwọn ọlọ́gàá àwọn àgbààgbà mẹ́jọ bàjẹ́ àwọn àgbà ṣàǹkóṣàǹkó tí wọ́n jẹ́ adarí ọjà dé sọ̀rọ̀ yìí làwọn ọjọ́ ọlọ́pàá náà bá dọ̀rọ̀ balẹ̀ náà dasagidi you are under arrest you must be arrested arrestation is a college òyìnbó wa bẹ̀rẹ̀ kàǹkàǹkà lẹ́nu kan náà bá kó àwọn adarí ọjà o òdì bárẹ́kè wọn anyway ibi tọ́rọ̀ dé dúró ni o jẹ́ àtúròyìn bá tún gbé lọ́la ẹ mọ̀ tún gbọ́ bí tí ọ̀rọ̀ náà dé sí ìpè àjọ ọlọ́pàá ní sọ̀rọ̀ sí kí lọ́kàn wọn láì ṣọkọ̀ ò ní agbára inú ìwé ìròyìn The Punch ló wà láàárọ̀ ti tòní o. bùkátà lọ́rùn o Fada nígbà Falo. tí títa ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní mo ti fojú gán ní ìròyìn yìí kódà ó forin sẹ́nu kò mí ṣẹ̀kẹ̀rẹ̀ àti ìlú dání òṣùgbọ́n orin lásán ló kọ ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ èèyàn ní ṣe irú èyí o kó máa rere ń bẹ̀ èèyàn ní ṣe irú èyí o kó máa jèrè tó tọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ tá ń kọrin tá ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni ó tó wà nínú ẹgbẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìyẹn ilé ẹ̀kọ́ gíga poli gbogbo níṣe yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn nọ́mbà rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun o mo sọ nípa làgbà Adégbóyèga Oyètọ́lá ọdún bàbá ẹ o ẹ ti ń ṣe dáadáa bọ̀ ẹ túbọ̀ tẹ̀wájú o ṣùgbọ́n ó kò nìkan rò ẹ túbọ̀ bá wọn pèsè ohun tó yẹ kó lè mú àǹfààní láti lè di pé àwọn ọ̀dọ́ àtàwọn ẹ̀kọ́ wọn fẹ́ láti ṣiṣẹ́ wọ́n rí iṣẹ́ ṣe yẹn ní ìpínlẹ̀ ọ̀hún ẹ bá wa ṣe gbélé yìí tá a sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìyẹn ti ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe ìyẹn poli ní ìpínlẹ̀ ọ̀hún òun ló sọ̀rọ̀ ìdí mímọ́ mọ́tòlùpà kọ́mìnì Ọlálérè Benedict òun ló sọ ìdí mímọ́ nígbà tí ó lọ bá gómìnà ìyẹn ní iléeṣẹ́ ìjọba tó wà ní ìpínlẹ̀ ọ̀hún tó lọ ṣe ẹlẹ́mbẹ̀rún sí pẹ̀lú fúnfún bàbá ní àmì yẹn pé sà mo gbà fún yín ẹ ń ṣiṣẹ́ takuntakun pẹ̀lú fún wọn pé sà lóòótọ́ òun la tẹ́wọ́ gbá yín lọ́gbẹ́ lé bàbá lọ́wọ́ ìyẹn nígbà tí wọ́n ṣe ẹlẹ́mbẹ̀rún sí ó wá náà ń sọ o lórúkọ gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ táwọn tó wà ní pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé bàbá o ẹ ti fi láyé hàn gẹ́gẹ́ bí aṣáájú dáadáa àti wípé àwọn sọ o gẹ́gẹ́ bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ torí àwọn ní ìpinnu àtẹ̀rọ̀ǹgbà àwọn ní ìfẹ́ tẹ́ ní sí àwọn ọ̀dọ́ àwọn dẹ̀ ní àwọn ìgbèrègbè ìṣẹ̀tẹ̀ ìpínlẹ̀ lọ́kọ̀ọ̀kan fún láti mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́ ní pàtàkì jùlọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga ọ̀hún pàkan náà àwọn tó ní àwọn ìgbésẹ̀ tẹ̀ gbé láti mú ìdàgbàsókè bá ètò ẹ̀rọ ẹ̀kọ́ fún ojú èyí àwọn fẹ́ sáà ẹjọ́ ìjẹ́ nílé ìṣe fún wa ó mú wa iṣẹ́ tẹ̀ ṣe àti ìfẹ́ kó dá dúró síbẹ̀ o abẹ́kẹ́sẹ́ pé iṣẹ́ yìí kó túbọ̀ lọ síwájú sí i ṣùgbọ́n bó ṣe lè ṣe ṣojú pé tẹ́ ẹ bá lè jọ ó lè máa ń mú iye oṣù báwọn ń fẹ́ kẹ́ẹ̀sì ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí i láti tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ rere lè tẹ́ pé ẹ̀ ń ṣe fún ìpínlẹ̀ òun kódà àwọn ti fetí kọ àwọn ti fetí gbọ́ àwọn ti rí gàdàgbà ọ̀nà tẹ̀sẹ̀ tó bọ́ bọ́ọ̀lù ní kópẹ́kópẹ́ yẹn náà kan nínú àwọn ilé ẹ̀kọ́ àwọn oní kìlómítà kan àwọn ìdàgbàsókè lọ́dọ̀kọ̀dọ̀ kan tẹ̀ ń ṣe bàbá gbogbo ẹ̀ làwọn kúrè òun díìrè táwọn ṣe wá báyìí pé à ó ṣeé ṣe o kẹ ní kò wù yín ó ṣeé ṣe kẹ má ní lọ́kọ̀ ṣùgbọ́n àwọn fẹ́ ó sì máa dáa tẹ́ bá lè gbọ́rọ̀ sáwọn lẹ́nu kẹ́ẹ̀sì ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ lọ bá kẹ́rẹ̀ túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ rere mímọ̀ ìdàgbàsókè bá ìyẹn agbègbè yẹn ìpínlẹ̀ ọ̀hún ní pàtàkì jùlọ àwọn ètò ọ̀rọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ náà nídìí èyí òun làwọn ṣe wá bá yín o bàbá ẹjọ́ gẹ́gẹ́ bíi bàbá àti ọmọ òun làwọn ṣe wá bá yín pé òun táwọn fẹ́ rèé ó ṣeé ṣe kó bá wù yín ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ó mú àwọn kẹ́ ẹ lọ lẹ́ẹ̀kan sí láti jáde láti túbọ̀ dúró gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún láti túbọ̀ máa tukọ̀ ìṣèjọba lọ gbogbo àwọn kan tẹ̀ ṣe òun la fojú rí o èyí lọ́rọ̀ táwọn ẹni tó jẹ́ ààrẹ tó lọ ṣojú fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ tọmọ ẹgbẹ́ ìyẹn nínú àwọn ẹgbẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tilé ẹ̀kọ́ gíga poli ìyẹn tó wà ní ìpínlẹ̀ ọ̀hún tó lọ bá bàbá ní ààfin rẹ̀ bàbá ẹjọ́ ẹ tẹ̀ wájú sí i táwọn sọ́pọ̀ ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá ẹ̀sà ẹlẹ́lẹ́kan sí torí iṣẹ́ yín máa ń tẹ́ wà lọ́rùn ẹ̀sà ẹ tẹ̀ wájú. tó wọlé mẹ́ẹ̀kan ní Fada Falo ní ẹjọ́ mọ̀ ṣe fẹ́ mọ́ ń tẹ̀síwájú o mo ti náwó gan ìwé ìròyìn The Nation báyìí níwájú mi pẹ̀lú ìròyìn kíkí láàárọ̀ ti tòní o njó jẹ́ mọ̀ wípé lọ́wọ́ àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n ní làákàyè tó ń padà pọ̀ wọ́n kóra wọn jọ forí lórí fikùn lukùn wọ́n ń jẹ́ kó rí mọ̀ pé wò ó bàdájọ́ ayé bá ń dájọ́ tí ò bá dáadáa tó bá ọdún á tún dá o bẹ́ẹ̀ sì rí gbogbo ẹ̀ṣọ́ dúdú ẹ̀ṣẹ̀ mọ́ ni o èyí ló fa sábà bíi ọ̀rọ̀ tí ó jẹ́ pé àjọ ìṣọ̀kan àgbáńlá yìí tá a mọ̀ sí United Nations
bẹ́ẹ̀ kan náà orílẹ̀-èdè Amẹ́ríkà tá a mọ̀ sí United States of America pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ tó jẹ́ agbẹjọ́rò níbẹ̀ Senior Advocates of Nigeria ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kó ara wọn jọ wọ́n sì bá ìjọba orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ wọ́n kọjú sí ìjọba ní pàtàkì jùlọ wọ́n kọjú sí gómìnà ìpínlẹ̀ Èkó ẹ wò wọ́n ní lórí ọ̀rọ̀ làásìgbò tí tó wáyé ní 20 oṣù kẹwàá ọdún 2020 náà ni o ní èyí tí wọ́n pè ní EndSARS Now tó padà di ìfẹ̀míṣòfò àwọn ọ̀dọ́ tó jẹ́ wípé àwọn ìṣẹ̀dá kan tí wọ́n kó ara wọn jọ tí wọ́n pa àwọn ọmọ nípa kópa gẹ́gẹ́ bá a ṣe ń sọ wọ́n ní pé ẹjọ́ ẹ má fojú rẹ́ náà rọ̀ náà o ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá jẹ́ kí ìdájọ́ òdodo kó yà wáyé o gbogbo tó yẹ ká ṣe fún ẹbí àwọn olóògbé pátákì yá ṣe fún ẹ mọ yàn wọ́n jẹ ẹ mọ lu agbára àti ipò tẹ́ wà láti sọ pé ẹ fẹ́ dájọ́ bó ṣe wù yín èyí tí Olódùmarè yóò ṣe oníkẹyà ṣe o orílẹ̀-èdè Amẹ́ríkà ní pé ẹ wò bí ìdájọ́ òdodo ò bá wáyé àwọn ọba yìí na tán bí owó ni o àjọ ìṣọ̀kan àgbáńlá ayé náà dúró lórí ẹsẹ̀ wọn pé tó ìyànjẹ yìí ti pọ̀jù lórílẹ̀‐èdè Nàìjíríà ẹgbẹ̀rún wá wọ̀rọ̀ kan fi ṣàdá ẹmúnú àwọn ẹbí àwọn olóògbé wọ̀nyí ẹmúnú wọn dùn àti gbogbo àwọn ìṣẹ̀dá tó dàbí ẹni kó fara káṣá wọn ni pé ẹ jọ̀ọ́ ìjọba ìpínlẹ̀ Èkó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìpàdé tí àwọn ìgbìmọ̀ tẹ́ gbé kalẹ̀ tí wọ́n ti ṣe gbogbo èsì àbábọ̀ ohun tí wọ́n ṣe nínú ìpàdé wọn tí wọ́n mú wá síwájú wọ́n gbé wá síwájú yìí àwọn bẹ̀yìn lórúkọ Olódùmarè ni o ẹ yá gbéyẹ̀wò ká ṣiṣẹ́ lórí rẹ̀ gbogbo àwọn tí tọ́rọ́ tọ́ sí kẹ́yà tètè fún wọn ní tọ́rọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ń gbọ́ gbogbo àwọn tí kọ́bọ̀ tọ́ sí kẹ́yà tètè fún wọn lásìkò tó yẹ o wọn ní ẹ má yàn wọ́n jẹ ẹ má jẹ́ kí wọ́n máa rí yín lásìkò tí yín pẹ́ wà nípò láti nu omi jẹ́ àwọn nù ṣùgbọ́n ẹ tún dákún ìṣòro àwọn o ọgbẹ́ ló ń bẹ lẹ́sẹ̀ wọn yìí ẹjọ́ ẹ má buyọ̀ sí ẹ gbọ̀njú ẹ wá bí yóò ṣe sàn kí yóò ṣe sàn ní o nítorí pé tẹ́ ẹ bá tún buyọ̀ sínú ọgbẹ́ wọn tẹ́ ẹ tún dùn dìkún ẹrù wọn wọn mọ̀ rántí yín lásìkò yín tó wọn sì máa finú wíjọ́ fún yín o òǹtọ́ bá tọ́ ni wọ́n mọ̀ sọ o ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tún sọ tiwọn náà lọ́rọ̀ ìyẹn People's Democratic Party PDP ní ìjọba wọn o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni wọ́n kóra wọn jọ nígbà tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó ìka tó bá ṣẹlẹ̀ bá gé o ṣe é rí gbogbo àwọn amòòkùnṣìkà afurasí ọ̀daràn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ológun tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá tó jẹ́ pé wọ́n wà lára àwọn ìṣẹ̀dá tó gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣì wà wùyí ẹ jẹ́ kí ìdájọ́ òdodo kó ṣẹlẹ̀ lórí wọn ẹ má fojú fò ó ẹ má ṣàánú fún àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n lọ́mọ tí wọ́n nílé kí wọ́n tó mọ̀ pọ̀ ọmọ lọ́mọ lóde o wọ́n ní aya tí wọ́n nílé kí wọ́n tó mọ̀ ṣe aya aláya ní ṣùtá wọ́n ní ẹbí àtàrà tiwọn lọ́dẹ̀dẹ̀ kó tó di pé wọ́n ń ṣe bíṣẹ́ bí ẹlẹ́bí wọn ò rántí àtúbọ̀tán wọn ò rántí àròjì wọn ò rántí ọjọ́ ìdájọ́ bẹ́ẹ̀ wọn ò sì rántí ẹ̀san ẹ má fojú àánú worú àwọn ìṣẹ̀dá tó jẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò gbogbo tí wọ́n ní ọwọ́ nínú àwọn ìwà burúkú tó ń ta àbùkù wọn àbàwọn orílẹ̀-èdè Nàìjíríà ẹ má ṣàánú àwọn náà ẹ jẹ́ kí ìdájọ́ òdodo ṣẹlẹ̀ lórí wọn àwọn ń bẹ̀ yín àwọn ń rọ̀ yín ni wọ́n ní pé gbogbo ẹ̀mí tí tó ti tọwọ́ wọn bọ́ látàrí ìtọ́rọ́kọ́bọ̀ ẹ̀gún jẹ lọ́tún lọ́sì ó yá mú 1000 wá ẹni tí ò bá fún wọn jìgàjìgàn wọ́n ti sọ dolè náà ni wọ́n sì ti fún àìmọye ìṣẹ̀dá tárúfẹ́ àwọn ìṣẹ̀dá burúkú yìí ti rán lẹ́wọ̀n wọ́n rán lòmíì lẹ́wọ̀n gbére láìṣẹ̀ láìrò ẹ wá ní kẹsàn-án mọ̀ké irúfẹ́ àwọn ìṣẹ̀dá bẹ́ẹ̀ tọwọ́ bá ti ń bá àwọn dáṣẹ́rí àbáwọn náà ẹ jẹ́ kí wọ́n lọ kí wọ́n mọ̀ wálé mọ́ gẹ́gẹ́ bí ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń sọ o nítorí pé ẹni tó bá jẹ wúro láwọn ẹni tó bá jẹ wúro ó ló mádùn rẹ̀ láwọn ẹni bá fẹ́ orógbó sẹ́nu ló lè sọ adùn rẹ̀ létè o ẹ wo wọ́n sọ rẹ̀ ń dẹ ọ̀rọ̀ ǹjẹ́ kí ló fa sábàbí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí látàrí bí wọ́n ṣe lọ rí tẹ́pẹ́pẹ́ gbogbo àbájáde ohun ìwádìí tí wọ́n ṣe tí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí gan níwájú gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn gọ́vnà Babátúndé Sanwó-Olú tí wọ́n sì ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ṣe rí tí àwọn náà ti wá gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́rin kan kalẹ̀ ipò tó ẹ wá ṣe ìwádìí ọ̀rọ̀ náà fínífíní lóòótọ́ àti lódodo káwá mọ ìgbésẹ̀ tó kàn ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá ológun tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà Chief of Defence Staff mo ń sọ̀rọ̀ nípa General Lucky Irabor àwọn gan wọ́n sọ̀rọ̀ síbi tọ́rọ̀ tí kan wọ́n tàbùkù àwọn ìwà àbàwọ́n tó ń bẹ lákàtà àwọn ológun wọ́n wò pé kí ló wá dé tọ́pọ̀lọpọ̀ fi wá jẹ́ adójútì ní ìṣẹ̀dá tí ń wọka kí sì fàjàngbọ̀n nígboro kàkà kẹ́ ẹ mọ̀ dọdẹ àlàáfíà tó jẹ́ pé làásìgbò lẹ̀ ń wá ká kí ló dé tẹ́fẹ́ mọ̀ kéèrè igi mọ́bìlà bẹ́ẹ̀ àwọn tọlọ́pàá náà bára wọn sọ̀rọ̀ pé kí ló wá dé gan what is the meaning of this nonsense and insensible act oh Lord Jesus is a Christian kọlọ̀ kó ṣàánú wa ọ̀rọ̀ mọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ láàárọ̀ tòní inú ìwé ìròyìn The Nation pẹ̀lú ìròyìn kìkì láàárọ̀ tòní o. bùkátà Ọlọ́run o. ok ìyádókè làwọn tá a padà dé ìròyìn tẹ̀ wájú. Ọlọ́run mi yọ sí mi wẹ̀rẹ̀ bàbá. Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ̀rẹ̀. Nílò ọwọ́ ńlá o. Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ̀rẹ̀. Ọwọ́ tó ju gbogbo ọwọ́ lọ. Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ̀rẹ̀. Bàbá Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ̀rẹ̀. Ibi táyé rò pé kò sọ̀nà yọ sí mi wẹ̀rẹ̀. Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ̀rẹ̀. Má jẹ́ káyé sọ
ṣe ń lọ. ìjìnlẹ̀ ní wẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láti ní tùgbà 100.9 FM FEC ní tiwa action. ẹ wo nínú àtẹ̀síta ìròyìn pọ́ǹsì tó jáde lówùúrọ̀ tòní mo tún fojú gọ́yìn ẹ̀hún níbi tí àwọn tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì tó jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn tó jẹ́ pé wọn ò sí mọ́ ṣùgbọ́n tó jẹ́ wípé wọ́n fi ẹnìkan lẹ̀ láti jẹ́ pé táwọn ò bá sí ẹnì yìí ni ó lè gbèrè sọ fún àwọn ni wọ́n máa gbóde láàárọ̀ yìí kò ní jáde fi ẹ̀hónú wọn kódà wọ́n de ojú ọ̀nà IBBB tó wà ní Uyo yẹn nípínlẹ̀ Akwa Ibom pẹ̀lú ìfẹ̀hónú wọn láti lè wípé wọ́n béèrè fún ẹ̀tọ́ àwọn ọlọ́wọ́ ìjọba látàrí àìsan owó àjẹmọ́nú owó oṣù àní owó fẹ̀yìntì àwọn lẹ́tí pé ìjọba ti jí àwọn láti fi ọdún mélòó sẹ́yìn nínú ọ̀rọ̀ tó fi léde wọ́n sọ pé ó jẹun tó ba àwọn nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé owó tíjọba yọ nígbà táwọn wà lẹ́nu iṣẹ́ ti ṣe ìdá 7.7 yẹn nínú ọgọ́rùn-ún tó yọ nínú owó oṣù àwọn nígbà táwọn wà lẹ́nu iṣẹ́ nínú máa kọ wọn máa fún àwọn padà gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú owó fẹ̀yìntì àwọn kódà nínú àtẹ̀síta ìwé ọlọ́kọ̀ òjọ̀kan àkọlé tó jẹ́ pé wọ́n gbé sórí wọ́n máa tọ́ka sóríṣiríṣi nǹkan lọ́lọ́kan òjọ̀kan gẹ́gẹ́ bí àwọn oníròṣìṣẹ́ àtìtàlẹ̀ lówùrọ̀ ọ̀tún kódà lánàá tó sọ ní pé ẹni tó rí sí ìyẹn gbọ́wọ́ agbára wúráwúrẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún wá tètè sanwó àwọn òkúta wọn la orúkọ ọmọ lórí ó ní àpọ́nlé òsì fún ẹni tó jẹ́ pé ó kò ṣe ojúṣe rẹ̀ kò tí wọ́n ti fẹ́ bóyè kún Emmanuel ló ń jẹ́ sanwó àwọn fáwọn láti jọ ọjọ́ yìí tó jẹ́ pé ó yẹ kó ló ṣe bó ṣe máa bá a náà rí ọ̀pọ̀lọpọ̀ ti gbẹ́mìí mi ọ̀pọ̀lọpọ̀ ló ṣàìsàn ṣáà kò lẹ́tọ̀ọ́ láti bá àwọn èèyàn gbé ìgbẹ́ tó jẹ́ pé ìgbẹ́ ìrọ̀rùn ni èmi náà pé ẹni tó bá ṣe gbọ́dọ̀ jẹ ni torí káwọn bá bá ṣe jìyà àwọn ṣe yẹ má jìyà ló fà ẹ ṣe fẹ́ tó àwọn èèyàn ẹ ṣe fojú owó tó jẹ́ owó àjẹmọ́nà àwọn ẹ jẹ́ fi dùn àwọn ẹ̀wọ̀n kò látọ̀ àwọn náà lóhun láti fowó ṣe ẹ wò Ọlọ́run á dá o ọgbọ́n oríṣiríṣi gbogbo ọ̀rọ̀ lọ́sọ ládọ́dẹ yìí nígbà tó ṣe ìfẹ̀hónúhàn kódà nínú ọ̀tí wọ́n fọwọ́ ọgbọ́wọ́ lù fi léde lówùúrọ̀ àná ìyẹn ní ẹ̀tọ́ jẹ́ alága pẹ̀lú akọ̀wé fáwọn àjọ ohun mọ̀sán nípa Reverend Felix Kuki àti ọ̀gbẹ́ni Benjamin Benson lọ́dọ̀ kò jẹ́ kótó bọ̀wọ́ lù níbi ìwọ́de ìfẹ̀hónúhàn àná wọ́n sọ nímọ̀ wọn ni lọ́pọ̀lọpọ̀ ọkọ̀ òjọ̀kan ìgbésẹ̀ tí ìjọba péjọ pé ó kọ́ ní wọ́n nílò tó o tó jẹ́ pé wọ́n san owó tó jẹ́ pé ẹgbẹ̀ta mílíọ̀nù náírà nínú owó tó jẹ́ pé ó dín díẹ̀ ní bílíọ̀nù mọ́kàndínlọ́gbọ̀n náírà wọ́n ní wọ́n san ẹgbẹ̀ta mílíọ̀nù náírà nínú owó rògbòdógún yìí wọ́n láti gbà náà wọ́n ṣe ìgbégbèsè láti sọ àlékún owó ọ̀hún láti ọdún 2015 nínú ọ̀rọ̀ tó wá sọ tó fi léde wọ́n ní àfẹ̀dé ọbẹ̀ ní wípé á jẹ́ báwọn ṣe ń ronú ní gómìnà ń ronú á jẹ́ báwọn ṣe ń rí ní gómìnà ń rí á jẹ́ pé gbogbo wọ́n ní kò yẹ kó lè gbégbèsè bẹ́ẹ̀ nítorí pé kí ni ó yẹ kíyàn lè máa fi ṣírò ara rẹ̀ wò àfi gàràgàràgàrà bí akọ àkùkọ adìyẹ tó yẹ pé ó fẹ́ gorí abo tó tó pé ó ṣe hàlàhàlà gàràgàràgàrà tó yẹ pé àbájáde rẹ̀ kò sí tó padà tẹ ẹyin ẹ yọ ó ní níbẹ̀rẹ̀ ọdún yìí lóòótọ́ wọ́n máa gbé ìgbésẹ̀ wípé ó yá ẹ̀ka àwọn èèyàn tó wà lára àtàwọn tó sí ó ní lóòótọ́ ni wọ́n ṣe òǹkà lọ́dọ̀kan òjọ̀kan nítorí jẹ́ pé wọ́n fọ pé àwọn ṣetán láti gbé ìgbésẹ̀ ṣùgbọ́n láti ìgbà náà ibi kọ̀ọ̀mọ́ náà ni kò sí ohunkóhun tó tẹ̀yẹ yọ ṣùgbọ́n ní báyìí àwọn ò ní gbà ábí tẹ̀sán àwọn ìdílé náà fi jáde gbé àkọlé lóṣìṣì jáde láwọn fi jẹ̀ká àwọn láti jẹ́kẹ́ mọ̀ pé tẹ̀ ó dùn àwọn o kì í ṣe tó bójú àwọn akọ́lẹ́tọ̀ sí ìgbẹ́yé gbádùn láti gbé ìgbé àlàáfíà ọlẹ́bì àwọn nìkan láti fowó ṣe ẹ sanwó àwọn ṣiṣẹ́ ni àwọn dẹ̀ gbọ́dọ̀ gbọ́ ẹ̀tọ́ àwọn ni ẹ gbọ́dọ̀ fún àwọn èyí ló máa polongo lánàá nínú ìfọ̀rọ̀hónúwọ̀n tí wọ́n tún yáyá jáde lánàá dé tí wọ́n kọrin oríṣiríṣi gbàgbé àwọn jẹgbẹ Emmanuel sọ wọn fáwọn sẹ gbogbo ẹ lẹbàá pàdé nínú àtẹ̀síta ìwéde Punch tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀ ló lúgọ sí. tó wọlé mẹ́kànnì padà fàlẹ́ ìrìn àjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú o inú ìwé ìròyìn The Punch náà ni mo ti fẹ́ kàròyìn yìí o níbi tí àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n tí làákàyè ti ń jẹ́ kórè mímọ̀ pé bí egun ẹni bá jó orí ńkọ́ orí àmọ́ ìyá àtọ́kùn Yorùbá ẹ̀mọ̀ kó làákàyè wọ́n wá tó ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kágbélé kẹ̀sí di ọmọ ẹlòmíín ló fa sábà bí àṣà àmọ̀ tí mo fi kọ́ léwájú o orílẹ̀-èdè Amẹ́ríkà ni mo fẹ́ sáré gbà lọ ní pàápàá níbi tí orílẹ̀-èdè Amẹ́ríkà ti fi tìfẹ́ tìdùnnú tí wọ́n fi bu ọwọ́ lù ú fún ọ̀kan pàtàkì lára ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí láti jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ọ̀jọ̀gbọ́n ní ẹ̀ka ẹ̀kọ́ kan tó ní ṣe pẹ̀lú àròjinlẹ̀ àrògún ohun ìdúrówòye tá a mọ̀ sí philosophy department ní ètò jẹ́ pé wọ́n pè ní philosophy and humanitarian department lákàtà tiwọn o ǹjẹ́ ní iléèwé wo gan mo ń sọ̀rọ̀ nípa iléèwé gíga fáfitì tó wà ní Maryland ìyẹn University of Maryland
Maryland Global Campus tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ǹjẹ́ ta lolúwa rẹ̀ gan-an? Mo sọ lẹ́ẹ̀kan wípé ẹbí ló jẹ́ sí ọ̀kan pàtàkì lára wọn pèdèpèdè ní ìkànnì tá a wà yìí o. Mo sọ̀rọ̀ nípa ẹni tí wọ́n pè ní ọ̀jọ̀gbọ́n Ọlánrewájú Ṣítàbé. Òun ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n bu ọwọ́ lù ú wípé ó yá jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ọ̀jọ̀gbọ́n ní ẹ̀ka ẹ̀kọ́ yìí kó sì máa mú ohun tẹ̀síwájú pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ tó ń bẹ látàrí rẹ̀. A nígbàgbọ́ wípé gbogbo ẹ̀kọ́ tó ti ní ilé lóko lẹ́yìn òdì ó pérégedé láti jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ní nílé ìwé náà, ìyẹn ní University of Maryland Global Campus tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Tó gbogbo àwọn ohun àmúyẹ tó pè fún láti ní gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n òun náà ló ní, torí náà ó pérégedé lẹ́ni ó yàn ń pò ó tẹ̀wọ̀n lọ́jọ̀gbọ́n, torí náà wọ́n bá iṣẹ́ rẹ̀ lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àgbéga tó jẹ́ wípé wọ́n tó fi dán wọn wò tó ó yá mọ̀ gbogbo tẹ̀síwájú. ọ̀jọ̀gbọ́n Ọlánrewájú Ṣítàbé wá tẹnubọ̀rọ̀ wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ipò pàtàkì tí Elédùà ṣàṣà gbé àwọn sí yìí, nítorí wípé èròǹgbà àwọn rèé lẹ́nu iṣẹ́ akadá tọ́lọ́run ọba mi sì wá mú ìlérí tó dáa òun májẹ̀mú ayé tọ́lọ́run ọba mi pinnu fáwọn tó mú ṣẹ. Wọ́n ní àwọn wá fi ń dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àǹfààní tí àwọn ní yìí, ipò tí Ọlọ́run ọba mi gbé àwọn sí yìí, ògo orílẹ̀-èdè Nàìjíríà ní wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ púpọ̀ lọ́rọ̀ láti rí wípé gbogbo ipá tí àwọn bá lè sà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá ti nílò ìrànlọ́wọ́ ní ilé ìwé ọ̀hún àti ní òkè òkun tó jẹ́ wípé agbára àwọn bá ka. Wọ́n ní àwọn ò mọ̀ dìde, àwọn ó sì rí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ò ní sunkún dé ọ̀dọ̀ àwọn lókè òkun kó bá ẹkún padà sílé, ẹ̀rín ni ó yà padà o, nítorí wípé Ọlọ́run ló gbé àwọn sípò yìí. Gbígbé tó gbé àwọn síbẹ̀ kì í ṣe nítorí àwọn nìkan o, ṣùgbọ́n nítorí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáńlá ayé tó jẹ́ wípé Ọlọ́run kádàrá pé wọn ó ti ara tàwọn náà tẹ̀síwájú. Ẹ wo inú ìwé ìròyìn The Punch nìròyìn ọ̀hún wà láàárọ̀ tòní o fada. Ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ Ọlọ́run adúpẹ́ tó bá wa dé o. Adúpẹ́ Ọlọ́run ètò kùtù ní aago 8 lágbára Ọlọ́run. lásìkò ní gbogbo àwọn ọ̀dọ́ pọ̀tínà ẹ̀fẹ̀ àmọ́kàtó máa la dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìdùnnú ẹ̀yìn nínú fún ìgbé ayé ìrọ̀rùn tẹ́kọ̀ fi rọ̀ wá. lọ́rùn adúpẹ́ lọ́rùn. gbogbo afẹ́fẹ́ ṣe ń fẹ́ kò fẹ́ lòdì sí wa. adúpẹ́ fún àánú Ọlọ́run ó ṣe ẹlẹ́dàá tí fẹ́ wà nìkan ní tùgbà o the senior Ibrahim himself ẹni wálé sàlẹ̀ Ọlọ́run. Thank you so much. Peter Bamidele Akínbólú ló wá mú ti ẹni káwọn ṣe happy birthday sáwọn lọ́jọ́ bí Abímbọ́lá Esther Ọpẹ́yẹmí ìní lọ́jọ́ bí ẹ o wá ṣe púpọ̀ ọdún láyé Ọlábísí ọmọ girama da àti àná Oyèwùsì ìyàbọ̀dàgbà lágbára Ọlọ́run ọba. Bákan náà owó bàbá Dámì Igbó olómù ìyẹn tí wàá gidi dáadáa ní ọjọ́ tí owó bàbá Dámì ìyá bẹ́ẹ̀ kì í ṣe ń gbọ́. Ọlákìtàn Adégòkè lórúkọ mi o. ẹ ṣe tó ń tẹ́tí sí wọn ní tùǹgbà ẹ ṣe tó ń tẹ́tí sí wọn ní tùǹgbà o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn.